ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe ìyún ẹ̀sìn ìbílẹ̀ Traditional Religion Worshipers Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ti láwọn dífá lórí bí àbájáde ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí oṣù kẹjọ ọdún yìí bí yóò ṣe yọrí sí, tí wọ́n sì ti kéde ẹni tí yóò jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ ní oṣù tí à ń wò lọ́ọ̀kan yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé kùrùkẹrẹ ètò ìdìbò gómìnà ó ti ń lágbára ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé ọjọ́ 15 ní oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 15th of August 2026, ó ní ètò ìdìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó tilẹ̀ jẹ́ pé àwọn olùdíje tó fẹ́ díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n tó bíi 10 tí wọ́n sì tó lé, ṣùgbọ́n olùdíje méjì àti ẹgbẹ́ òṣèlú méjì ẹni gbogbo àwọn tó máa ń pa òṣèlú mọ̀ pé ètò ìdìbò náà wà láàrin wọn, èyí pé ẹnìkan nínú àwọn méjèèjì ẹni yóò jáwé olúborí. Àwọn méjèèjì ọ̀hún náà ni ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ọlọ́lá jùlọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party tí ìnagijẹ ń jẹ́ Ìmọ́lẹ̀, àti olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó tún jẹ́ kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí ìnagijẹ tiẹ̀ tó ń jẹ́ Àǹbọ̀. Gbogbo eléyìí inú ti jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbóná janjan, kó di wípé àwọn rògbòdìyàn òṣèlú wọn tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ níbẹ̀, débi wípé ọ̀pọ̀ ẹ̀mí ènìyàn tó ti ṣòfò ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, nítorí pé níṣe ni àwọn tóògì yan àwọn ọmọ ìta jàǹdùkú olóṣèlú ni wọ́n ń kọlu àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn tó sì tún ṣe àwọn èèyàn míì léṣe. ṣáà pẹ̀lú bí ọjọ́ ìdìbò ìyún ìtàwọn olóyìnbó ń pè lọ́jọ́ ìdájọ́ dídè bó ṣe ń súnmọ́lé, tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń lérí kiri pé àwọn yóò gba ìjọba kúrò lọ́wọ́ Adeleke lóṣù kẹjọ, tí Adeleke táwọn ọmọlẹ́yìn Adeleke náà ń lérí pé àwọn yóò fi yí àwọn ẹgbẹ́ òṣèlú APC pé Adeleke ló lọ́ṣùn, òun sì ni àwọn aráàlú náà ń fẹ́. níṣe ni àwọn oníṣẹ̀ṣe làwọn náà ti sọ̀rọ̀, wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí, wọ́n ti sọ ẹni tí yóò jáwé olúborí nínú ọ̀rọ̀ tí ààrẹ ẹgbẹ́ àwọn Traditional Religion Worshipers Association of Nigeria Olúṣèyí Àtàndá tó bá àwọn oníròyìn sọ. Ó ti ní àwọn ti dífá, àwọn ti gbé ifá jẹlẹ̀ lórí ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì ní ifá ẹlẹ́rìí ìpín ó jẹ́ káwọn mọ̀ wípé ẹni tí yóò jáwé olúborí ni ẹni tí ó jẹ́ aláàánú ẹlẹ́yinjú àánú tó lawọ́ púpọ̀ tó máa ń ṣàánú, tí ó sì ní irú ẹni bẹ́ẹ̀ náà ẹni tí ó di gómìnà ó tún jẹ́ ẹni tí wọ́n bá bu tí kì í bínú tí ò sì ní jà. Wọ́n á gba gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun nímọ̀ràn pé ká ṣọ́ra fún òṣèlú, ká má ṣe ṣàtìlẹ́yìn fún olùdíje tàbí ẹgbẹ́ òṣèlú kankan, tó sì tó ní àwọn ti gbẹ́bọ̀, àwọn ti ṣètùtù láti má ṣe jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.